Ìbà fún bàbá mi ọba mi òkè aláṣẹ láyé aláṣẹ lọ́run bàbá gbogbo ọba pátápátá kábíyìn òsì Elédùmarè a tún gbé ètò dé lẹ́ni ètò owó gan ètò tẹ́yìn mọ̀ ètò tẹ́mi mọ̀ ètò tí ọba mi òkè tó fàṣẹ sí ètò tí ọba mi òkè tó fòǹtẹ̀lù ètò yìí gbajúmọ̀ òun ni mo tún mú wá fún yín Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìkan ẹ̀mú ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrì iṣẹ́ ń kọ́ pẹ̀láṣẹ lọ́wọ́ Elédùmarè ìjọba tèyí á tù wá lára omi nira kò ní di omi ìnira fún wa ẹ̀yin ìyá àti ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò pátápátá ẹ pera yín kẹ́ wá nǹkan fìdílé nítorí pé kíni ètò gbajúmọ̀ tọ̀tẹ̀ yìí ó kì pọ́pọ́ oríṣiríṣi àrà òun la máa ń dá lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ gbogbo àwọn tí a bá pè ní igba ojúmọ́ ẹ ti mọ̀ pé ó di dandan kan bá wa ní àlejò lórí ètò lẹ́ni ìkànnù wọn òun la tún mú wá fún yín lẹ́ni ọmọ yín ni wọ́n àyànfẹ́ yín ni wọ́n ọmọdé tó ń ṣe nǹkan tí àgbàlagbà ń ṣe òun ni wọ́n pàápàá ẹ wo ẹ má jẹ agbára wa lákòókò ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò yìí ní pẹrẹwu àlejò mi ẹ máa bọ̀. Sórí ètò gbajúmọ̀ ṣàlàáfíà ni àdúpẹ́ àwọn ará ilé ń kọ́ dáadáa ni ojú tí mò ń wò yìí ó tutù gan ni kí láṣìírí ẹwà yín gan. Ọlọ́run àti omi ìwẹ̀ tútù wákànwákàn. ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí nílé kéde dárúkọ yín fún wọn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé o ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò orúkọ mi ni Abdulateef Adedimeji Adetola. Ọmọ ìlú wo gan ni? Ẹ̀gbá ni. Ẹ̀gbá lẹ́yìn? Bẹ́ẹ̀ ni Ẹ̀gbá mo ti wá. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni. Àti ìyá àti bàbá? Ìyá mi Ọ̀yọ́ ni ìyá mi bàbá mi ló wá látẹ̀gbá. Mo mọ̀ pé àwọn olólùfẹ́ yín tí wọ́n ti máa ń wò yín ní ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n á fẹ́ mọ bí kékeré yín bí ó ṣe lọ ẹ tún dé ká gbọ́. Wọ́n bí mi sínú ẹbí Adedimeji ẹbí ìyá tó bí méje kan báyìí mo jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin mo lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti Iriakari Primary School nílùú Sọ̀lọ̀ lẹ́kọ̀ọ́ nbí ní àtibẹ̀ mo lọ sí secondary school tó jẹ́ Ìlàmúyè Grammar School lẹ́kọ̀ọ́ nbí náà ní Ọ̀kọ́ta nígbà tí mo ṣe tán bẹ́ẹ̀ mo lọ sí performance studio workshop tí ó wà ní Oníkan mo lọ kọ́ iṣẹ́ tíátà díẹ̀ lẹ́yìn ìgbà yẹn mo lọ sí Osu Olabisi Onabanjo University tí mo ti ka mass communication.
ìrìn àjò tíátà ṣé ká ní pé nǹkan tán bí yín mọ́ ni ṣé ìdílé oní tíátà lẹ ti wà ní wọ́n ń kọrin ìdílé tiyín ni àbí wọ́n ń lùlù nídìílé tiyín. kò sí ìtò jọmọ rárá kò sẹ́bí mi kan tó ṣe tíátà rí bí Ọlọ́run ṣe wá ní kí èmi gbàbẹ̀ kò jẹ́ nǹkan tó fi bẹ́ẹ̀ yé mi náà àmọ́ nígbà tó Ọlọ́run ti ní ibẹ̀ ní ká darí ẹ̀ sí mo bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ijó ni mo kọ́kọ́ mọ̀ tí mo máa ń sábà tẹra mọ́ tí n bá ti gbọ́ orin báyìí ti tèmi ni kí n ṣáà máa jùsẹ̀ kí n máa jùsẹ̀ so obìnrin kan tó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n lórí mi pé ó dẹ̀ mọ́ jó ṣe báyìí wọ́n mú mi lọ sí theatre group kan tán ti máa ń kọjú ijó ni mo ti fi kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ibẹ̀ lọ́n ti notice pé ó lè act náà ó dájá tó train ẹ̀ ní acting bẹ́ẹ̀ tí ìrìn àjò yẹn fi bẹ̀rẹ̀. ilé ìtìtú wa tó bí ọdún mélòó ní ìsìn tẹ́tí bẹ̀rẹ̀. tabaka ní méní méjì àti máa lọ bí ọdún 8 sí 9. eré wo wá ní àkọ́kọ́ ṣe yín ní iṣẹ́ tíátà. àkọ́kọ́ ṣe mi tí mo jẹ́ pé mi mo produce fúnra mi ó ṣe rẹ́gí ní that was 2008. ó ṣe rẹ́gí. lẹ́yìn ìgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá lọ sọ́dọ̀ àwọn ọ̀gá mi tí mo wà lọ́dọ̀ wọn lé ní àwọn àfíìsì Ẹniọlá Báyọ̀tìjání àti Múyìwá Adémọ́lá. tí wọ́n ṣẹ̀ tí wá rẹ̀ sí ó ti wá tó bí iṣẹ́ mélòó tẹ̀yìn gan ti fi owó ara yín ṣe. ẹyọ kan péré náà ni mo ṣiṣẹ́ ó ṣe rẹ́gí yẹn. ó ṣe rẹ́gí yẹn ni. èwo ni a lè ní pé ó jẹ́ eré tẹ́ ẹ kópa nínú ẹ̀ tí orúkọ yín àti ojú yín tó fi wá di ohun àtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ ọkùnrin àtọ̀dọ̀ obìnrin. ń bá wo bọ̀ múví ẹyọ kan báyìí náà ni Kudi Klepto tí Yewande Adékọ̀yà tó produce Báyọ̀tìjání ló darí ẹ̀ ó dà pé múví yẹn náà níbẹ̀ ní orúkọ yẹn tó ti bẹ̀rẹ̀ sí lọ sókè tó ti di ìlúmọ̀ọ́ká ọkọ̀ Kudi aláfọwọ́rá bẹ́ẹ̀. Bọ̀dá Lateef. Yes ma'am. ní ìdí iṣẹ́ tíátà yìí àwọn wo ni a lè ní ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. ní bá máa mú lọ mú bọ̀ máa kọ́kọ́ mú Múyìwá Adémọ́lá nítorí nígbà tí iṣẹ́ tíátà yìí bẹ̀rẹ̀ first time tí mo máa kọ́kọ́ wà pẹ̀lú wọn lórí stage ìgìrì dídí gbé mi pé báwo ní ṣe ń wájú àwọn àgbò òṣèré wọn á fọwọ́ wọ́ mi pé má bẹ̀rù má fòyà let it flow ṣáà ṣe àwọn tó bá ṣe mistake máa sọ fún ẹ so lẹ́yìn ìyẹn mo máa ń study acting wọn ó ní style títí wọn èmi dẹ̀kẹ̀rẹ́ mo máa ń jókòó máa wá pinpoint gbogbo àwọn tí mo mọ̀ pé òkìkiri máa wá mú káàkiri máa wá mú mọ́ ìtò wà lára mi máa tọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn Múyìwá máa mú Fẹ́mi Adébáyọ̀ máa wá mú ẹ̀gbọ́n mi Ọdún Adékọ́lá máa tò wọ́n lọ bẹ́ẹ̀. ẹ ṣé Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Bọ̀dá Lateef lórí ètò yìí abala oríṣiríṣi òun ló wà ṣé rí abala tí a fẹ́ wọ inú ẹ̀ yìí tí ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ni ẹni pé kí nìdí ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ka oríṣiríṣi àbí kí wọ́n máa gbọ́ oríṣiríṣi nípa ẹ̀yin òṣèré àwọn míì a máa jó òótọ́ àwọn míì jó òótọ́ àwa ní kí ni ká ṣe o ẹ jẹ́ gbé abala yìí kalẹ̀ ní ìgbàkigbà tẹ́ bá wá sórí ètò yìí tí wọ́n bá béèrè àwọn ìbéèrè yìí ẹ jẹ́ kán mọ̀ yálà òótọ́ ni àbí kì í ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kó yé wọn abala yìí òun là ń pè ní Oju Abe ṣé yá ká sojú abẹ́ ńkọ́. ẹ jẹ́ sojú abẹ́ ńkọ́. orúkọ mi ni Mr. Victor Olúwaṣẹ́gun mò ń sọ̀rọ̀ láti Odógiyán. Mr. Lateef a rí pé ẹ̀yin àti Ọdúnládé ẹ jọra gan ṣé fámìlì ni ni. ẹ̀rín tẹ́ ẹ̀rín yẹn ó dàbí ẹni pé ti máa ń gbọ́ tẹ́lẹ̀. question tí mo máa ń gbọ́ lójoojúmọ́ tí máa ń rìn ni a kì í ṣe ẹbí àwọn òbí wa nídìílé kan náà àti ẹ̀tàn rárá àmọ́ àti tán náà nìyẹn nídìí iṣẹ́ tíátà nítorí ọ̀gá náà jẹ́ nídìí iṣẹ́ tíátà wọ́n ti wá jẹ́ pé èmi wọ́n bí mi lábẹ́òkúta àmì mi ò gba Abẹ́òkúta àmọ́ àwọn forí àwọn sọlẹ̀ sábẹ́òkúta so ẹbí náà ni wá lọ́wọ́ kan. ẹbí náà ni lọ́wọ́ kan ẹ ṣé ẹ jẹ́ àtúpadà sójú abẹ́. orúkọ mi ni Ọmọbọ́láńlé Táíwò mo ń sọ̀rọ̀ láti ìlú Ìkòròdú mo fẹ́ sọ̀rọ̀ nípa Lateef
pé mo like bó ṣe máa act ó máa acting ẹ̀ máa ń look real so mo dẹ̀ pray pé kọ́lọ́run túbọ̀ máa ràn án lọ́wọ́ ọlọ́run á túbọ̀ máa tì í lẹ́yìn. àwọn olólùfẹ́ yín ni. Orúkọ mi ni Títílayọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ lórí Lateef Adedimeji. Guy ẹ really good gan. Tó bá ń heart, fi máa ń like bó ṣe máa ń heart. And mo dẹ̀ pray pé kọ́lọ́run bá mi gbé sókè bíi ti Ọdúnládé Adékọ́lá. So. Ó ṣe jẹ́ pé bí àwọn obìnrin ni wọ́n máa ń nífẹ̀ẹ́ tì yín báyìí. Àwọn Ọlọ́run ṣe yanjú rẹ̀ sí. Ọlọ́run ló yanjú ẹ̀ náà. Ní ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà bọ̀dá Lateef, Yes, ma'am. ṣé o ti ní ìgbà kankan rí tí bóyá wọ́n ní ipa báyìí ní kẹ́ ẹ kó tó fẹ́ ṣe bí ẹni pé ó gbòyìn? Ṣé iṣẹ́ kankan ti wà tó ṣe bí ẹni pé ó gbòyìn? Ẹyọ kan ni Múyìwá Adémọ́lá dẹ̀ ló ní. Mo ṣe bí ọdẹ nínú ẹ̀. Bí ọdẹ ni mo ṣe nínú fíìmù yẹn. Àmọ́ ó ní stage kan tó jẹ́ pé wọ́n máa ní láti gbẹ́lẹ̀, wọ́n á sin character yẹn. So wọ́n dẹ̀ gbẹ́lẹ̀ lóòótọ́. So character yẹn ní láti bọ́ sínú ẹ̀. Àwa wọ́ yẹ̀pẹ̀ lé lórí, wọ́ gbogbo yẹ̀pẹ̀ lórí bí pé wọ́n sin òkú tán ṣẹ̀ṣẹ̀ wá dí ìgẹ̀ jáde. Nígbà mo mọ̀ pé ìyá mi máa ń sábà pariwo tó bá ti jèrè ní pósí má bá wọn ṣe o, má bá wọn ṣe o, má dáràn o, ìfọ̀ràn o. Kí ni ìyá ìmọ̀ wa sọ tó bá rí rí eléyìí báyìí? Ó fẹ́ gbómi díẹ̀, mo kọ́kọ́ fẹ́ ṣe bí pé mo pé àmọ́ tó kò ní sí wàhálà, Ọlọ́run náà ló máa yanjú ẹ̀. Mi ṣe iṣẹ́ yẹn nìyẹn gbà yẹn. Ìbéèrè mi tí n tún fẹ́ bi yín. Kí ni àwọn nǹkan tí ẹ̀yin máa ń wò kẹ́ ẹ tó gbà láti kópa nínú iṣẹ́ eré? Okay. Àkọ́kọ́ mo máa ń kọ́kọ́ wo story. Ìyẹn ìtàn yẹn fúnra rẹ̀ máa kà láti òkè délẹ̀, máa wo bí bó ṣe nípọn sí, bó ṣe strong tó, àti pé tí ó bá tiẹ̀ wá strong, kí ni lesson tí a fẹ́ jẹ́ kí àwọn èèyàn gangan kan mú nínú story náà. Then màá ṣẹ̀ṣẹ̀ wá accept ẹ̀ tí mo bá rí pé story tí ó bá mi lára mu tí mo lè ṣe ni. Then màá wá wo character tán ní kí n wá play, màá try láti interpret ẹ̀. Dí kò pé mo ti ka story, màá ṣẹ̀ṣẹ̀ wá interpret character yẹn, so tí mo bá bẹ̀rẹ̀ sí play ẹ̀ á lè fit in bíi pé ó rí ìlì lóòótọ́. Torí tí mi ò bá rí character yẹn interpret, mo lè máa go against nǹkan tí ẹni tó kọ story gan tó fẹ́ jẹ́ kí n ṣe. So mo máa ń kọ́kọ́ wo nǹkan méjì tí máa ń sábà wò dáadáa kó tó di pé mo go into a story nìyẹn. Irú ipa wo lẹ lè kó nínú eré? Kò sí. Kò sí ipa tẹ́ lè kó? Kò sí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Lateef Adedimeji, ṣẹ́yìn ní ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n, torí mo mọ̀ pé kì í ṣe ẹ̀kan yìí ni wọ́n máa wá sórí ètò yìí o. Ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn ní ojú amóhùnmáwòrán yín. Ẹ jọ̀ọ́ ẹ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́. Bó dẹ̀ jẹ́ àtẹ̀jíṣẹ́ náà ni dédé ara wa ló ṣe. Bó jẹ́ rí tí àwọn olóyìnbó ń pè ní Facebook náà ni ẹ ṣáà máa fi ránṣẹ́ sí wa pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Gbogbo ìbéèrè tẹ́ bá béèrè gbogbo ẹ̀ ni wọ́n á dá yín lóhùn. Gbajúmọ̀ lẹ́tọ̀, ètò ní Gbajúmọ̀. Tí n bá ti ní gbólága ó ṣàtìyẹ́yìn tèmi, respect for all the Jews in the house. Ẹ̀yin tààrà kan gúdù ìpàkùrẹ́ ìdìbò tí sọmọdé odó gbàrán orúkọ ọmọ ọlọ́run tí lù yá lórí gbọ́n wọ́kùrú lakuru ọ̀la kurukuru ọ̀dẹ̀dẹ̀ jágò. Gbajúmọ̀ ni o, òun lè tó tí mo fẹ́ kẹ́ máa wò. Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi yẹn, ẹni nífẹ̀ẹ́ tó Gbajúmọ̀ náà bẹ́ẹ̀ torí pé mi fúnra mi mo nífẹ̀ẹ́ tó Gbajúmọ̀, mi ò lè ṣe kí n má wò. Ẹ̀yin náà ṣe kí ni ẹ gbọ́dọ̀ má wò, ẹ dúró síbẹ̀ kẹ́ máa bá mi wò Gbajúmọ̀. Bọ́dà Abdulateef, lórí ètò yìí oríṣiríṣi abala òun ló wà o. Abala tèmi àti yín ta fẹ́ wọ̀ báyìí ní ìsìn lẹ́yìn tá ti fi ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín sílẹ̀, òun ni abala Soo Laya. Ìbéèrè yìí lèmi máa kọ́kọ́ béèrè. Bọ́dà Lateef, ṣé ẹ láyà? Mo ní. Ẹni? Mo ní. Inú mi ti ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe dá mi lóhùn yẹn. Ẹ̀rí ṣùkú tó wà ní iwájú èmi àti yín yìí, ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà ńbẹ̀. Ẹ wá ní àǹfààní àti mú 3. 3 tẹ́ ẹ bá mú yìí, èmi á bí yín, ẹ̀ẹ́dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn lé ló bá tán. Ṣó ti yá? Ó yá. Ẹ ṣeun. Ẹ rí pé mo jí sọ́tún mo jí sósì kò sójúrò o. 1, 2, 3. Ó yẹ bá mi káwọn béèrè. Ẹ ṣe.
ìbéèrè ìkejì tó jẹ́ àkọ́kọ́ tí máa bí yín. Okay. Wọ́n ní ibú ní ilé ẹja, ìsà ní ilé eku, ibo ní ilé ẹyẹ oko. Orí igi. Ibo ni ẹyẹ ń gbé? Ẹyẹ. Inú oko. Orí igi náà ni. Ó ní orúkọ kan tí wọ́n máa ń sọ. Ní ọmọdé. Ẹyẹkẹyẹ bí ẹyẹ oko ni ó fi ṣì mí jẹ. Inú oko ni. Ìtẹ́, orí ìtẹ́ lẹyẹ ń gbé. Wọ́n ní ìtẹ́ ẹyẹ. Ìtẹ́ ẹyẹ. Mo ṣì ní. Okay. Ẹ̀yin láǹfààní àti gba méje Mo ṣì fọkànbalẹ̀. ní hope. Ìbéèrè ìkẹsàn-án tó jẹ́ ìkejì tí máa bí yín. Irúfẹ́ ẹyẹ wo lára òjé ò gbọ́dọ̀ jẹ? Irúfẹ́ ẹyẹ wo lára òjé ò gbọ́dọ̀ jẹ? Ẹyẹ ẹ̀gà ni. Ẹyẹ kí ni? Ẹyẹ ìgà. Ẹyẹ ẹ̀gà. Ẹ máa gba yẹn kẹ. Mo tiraka. Ẹ gbìyànjú, Olúwa ṣeun. Mo náà rí dájú pé ẹ gbà ìkẹta yìí. Ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkẹta tí máa bí yín. Tí a bá fi awẹ́ obì kan tàbí ìyẹ́ ẹ̀lúlu paroko ránṣẹ́, kí ló túmọ̀ sí? Kí ló dé tẹ́ wá bí kọlẹ̀? Àbí awẹ́ obì kan wọ́n fi paroko ránṣẹ́. wọ́n fi paroko ránṣẹ́, kí ni wọ́n ń sọ fún wa? Ó le o. Àti ẹ̀mọ́ ń tá a fẹ́ sọ báyìí. Bóyá Ẹ kàn tí ẹ gbìyànjú. wọ́n ní ikú kọ́. Kò ní í ṣe pẹ̀lú. Ìmọ̀. Ẹ mọ̀, ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ náà ti parí pátápátá. Ẹ dẹ̀ fẹ́ sọ o. Ẹ fẹ́ sọ lẹ́ẹ̀kan. Ó dá. Bọ́dà Abdulateef, ìdí tá a fi gbé abala yìí tá a fi gbé kalẹ̀ òun ni pé kí a bá lè máa dára wa lẹ́kọ̀ọ́ nípa èdè, ìṣe àti àṣà Yorùbá. A fẹ́ kó parẹ́. Ọlọ́run Elédùmarè ò dẹ̀ ní jẹ́ kó bàjẹ́ nígbà tiwa. Àṣẹ Èdùmàrè. Gbajúmọ̀ lẹ́tọ̀, ètò ní Gbajúmọ̀. Bọ́dà Lateef, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, mo ní abala oríṣiríṣi ohun ló wà lórí ètò yìí. Abala tá a fẹ́ wọ̀ báyìí, tèmi àti yẹn ni. Bẹ́ẹ̀ ni a fẹ́ ṣe ìdíje ni. Ká fi gbá, ká fi ṣe kí ni? Ká fi gagbága. Ẹ ṣe. Abala Gbajúmọ̀ ń jó, òun ló kàn báyìí ní ìsìn. Ijó ń gbọ̀n yín. Ó ń gbọ̀n mí. Ó ń gbè mí náà. Ẹ wo, ẹ bá ń gbóhùn sókè lọ́hùn, ẹ jẹ́ àjò. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó ga jù, Bọ́dà Lateef. Ijó tèmi àti yín jó tán sí ní ìsìn ẹjọ́ talent tó kọ. Náìsì ni. Náìsì ni. Bẹ́ẹ̀ni. Kí ni wọ́n á pàkọ́lé? Gbámúgbámú. Ní kí? Àbí jigijigi.
orúkọ àwo yẹn gan lèmi fẹ́ kẹ́ ẹ sọ fún mi. ìmọ̀ tradition òun ni wọ́n pè é. ẹ ṣe Brother Lateef bó ṣe rí ní inú tèmi o bíi pé kẹ́ má ti lọ ni àmọ́ kí ló ní bẹ̀rẹ̀ tí ìlópin bí òun ṣe ọlá Elédùmarè èmi dẹ̀ ní ìdánilójú pé tá a bá tún pè yẹn jẹ́ wa nínú. ní kíákíá ní kíákíá ẹ ṣe láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ àti gbogbo àwa tá a péjú tá a jọ ń ṣiṣẹ́ níbí a ní ká fún yín ní ẹ̀bùn yìí ẹ dúpẹ́ lọ́wọ́ wọn kẹ́dẹ̀ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń bá yín fi ọkàn tí wọ́n bá yín fi ń ṣe iṣẹ́ yín. gbogbo crew gbajúmọ̀ pátápátá porogodo iléeṣẹ́ yín ò ní jóná o òkè lẹ́ ò máa lọ o mo dúpẹ́ fún ẹ̀bùn tẹ́ fún wa then gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tẹ́ ń wò wá nílé fi ń dá yín lójú pé a máa tiraka a máa gbìyànjú láti máa fi best wa sínú gbogbo nǹkan tí a bá ń ṣe kí Ọlọ́run sì máa ràn wá lọ́wọ́ kó dẹ̀ máa ràn yín náà lọ́wọ́ àní ṣubú dànù. àmín. iléeṣẹ́ Uniwax èmi náà fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ yín fún àǹkárá aláràǹbarà tẹ́ ẹ fún mi tẹ́ ní pé kí n máa fi yọ bí ọjọ́ iléeṣẹ́ yín ò ní jóná gbogbo nǹkan tẹ́ ẹ bá dáwọ́lé pé láṣẹ lọ́wọ́ Elédùmarè òkè báyìí ni yóò máa lọ ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin bàbá àti ẹ̀yin ìyá ṣe mọ̀ pé mo sọ níbẹ̀rẹ̀ pé ètò tèmi ó kí pọ́pọ́ bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ létí wa tó lọ báyìí gẹ́gẹ́ bí ìṣe mi gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà wípé ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sí lẹ́ni òun náà ni màá tún bá yín o kì í ṣe àwítẹnu tèmi nìkan mo mọ̀ pé Ọlọ́run Elédùmarè ó ti fòǹtẹ̀lú ó dẹ̀ ti fàṣẹ sí kó tó wá di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ńkọ́ láyọ̀.